gidi mo tún ti dé sí yín lọ́rùn nìyẹn gíga just like that. Ó ní àwọn àṣàmọ̀ kan tí a máa ń pa tá a bá ń ṣeré. A máa ń sọ wípé ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ mú ni. Ọlọ́run ìsìnyí superjet ló ń lò kó tó ṣẹlẹ̀ báyìí ó ti fún ẹ ní ẹ̀san ẹ̀. Ìyẹn ló ń pè ní àjà àbálẹ̀. Ẹ̀yin tèmi nílé ẹ káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Èmi náà sì ni ti ní tòótọ́ aródú òjígọ̀bì ọmọ wọn ló wu òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀ ọmọ tó mú dúdú ọ̀yọ́ bọ̀gún tó fi pupa ẹ̀ ṣaya. Èmi lọmọ bá àríjà àwọ̀ láàmọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ wẹ̀rẹ́ jòjò kọ́mẹ́ntì tó sùn tí ò máa ráre. Èmi lọmọ bàbá kan omi tútù tí ń jóni fàì. Nuwa Media. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi. Ètò kílẹ̀ rí sí ni ètò kan tó ti ilé-iṣẹ́ wa jáde wá Nuwa Media, ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá tó ti lààmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ètò kílẹ̀ rí sí ni ètò lórí èyí tí Àtijọ máa ń fi kùn lùkùn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn kàyéfì ìrírí gbogbo tó ṣẹlẹ̀ sí wa tí wọ́n sọ fún wa àbí tó ṣe ojú wa. Fún ti ọ̀sẹ̀ yìí àjà àbálẹ̀ ni Ọlọ́run fi ẹ̀san ẹni yìí ṣe. Kí ló ṣẹlẹ̀? Ṣebí wọ́n fẹ́ gbé ọmọ wọn lọ sí ibùdókọ̀ ní láti lọ wọkọ̀ lọ sí ilé ìwé níbi tí ó ti ń kàwé ní ìpínlẹ̀ ibòmíì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìyá ọmọ yìí ló bá mú ọkọ̀ ló bá páàkì rẹ̀ sí ààyè tí ó wà fún láti páàkì. Ẹ wò ààyè yìí ààyè tí gbogbo ènìyàn máa ń páàkì sí ni. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ojú pópó kan mi ò fẹ́ dárúkọ wọn ló bá dé nítorí àtẹnujẹ ló bá ní ibi tí màmá yìí páàkì ọkọ̀ sí pé kò lẹ́tọ̀ọ́ láti páàkì ọkọ̀ síbẹ̀. Àkọ́kọ́ kò sí àmì níbẹ̀ wípé kó má páàkì ọkọ̀ síbẹ̀. Èkejì àwọn ọkọ̀ míì gbogbo páàkì síbẹ̀ wọn ò mú wọn. Ìyá yìí nìkan ni wọ́n mú. Ìyá yìí dẹ̀ ṣàlàyé fún wọn pé òfin ò ní ká má páàkì síbí, kò sì sí àmì kankan ní ìbàdàn tó sọ wípé kí a má páàkì ọkọ̀ síbí. Ló bá ṣàtakú nítorí ègbèrè owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ obìnrin yìí. Àbálọ àbábọ̀ ló bá ṣàní àwọn máa gbé ọkọ̀ obìnrin yìí àti obìnrin yìí lọ sí àgọ́ àwọn. Ìyẹn lóbìnrin sọ pé ẹ lè gbé ọkọ̀ mi. Ọmọ Nàìjíríà ni mí, mo mẹ̀tọ́ mi mo sì mọ òfin. Làwọn ará bíi bá ṣàtakú jálẹ̀ ló bá ní láyé àfẹ́lá ibi ènì ni wọ́n ń pa alákàrà sí, àwọn máa tẹ́fẹ̀ẹ́ inú àwọn. Obìnrin yìí bẹ̀ wọ́n títí àwọn ènìyàn tó ń kọjá lọ́bẹ̀ wọ́n ṣàní rárá àwọn máa gbé obìnrin. Wọ́n máa gbé obìnrin yìí àti ọkọ ẹ̀ ló bá di gẹ́rẹ́rẹ́ àgọ́ wọn pé káwọn máa lọ sí àgọ́ àwọn aráabí. Nígbà wọ́n débẹ̀ wọ́n ṣàṣọ wọ́n kọ̀wé gbá wọ́n kọ̀wé àwo. Obìnrin yìí ṣàṣàn gbogbo owó gbogbo tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ ẹ̀ àtèyí tó ní rìsíìtì àtèyí tí ò ní rìsíìtì. Ìyá ṣàṣàn owó àmọ́ gbà tí àyẹ̀ máa kúrò yá ẹ ní ẹ̀ṣẹ̀ tóun ò ṣẹlẹ̀ kà sí òun ní ẹsẹ̀. Àmọ́ bí Ọlọ́run bá ń bẹ lókè á ṣe ìdájọ́ tó tọ́ láàrin òun àti àwọn òṣìṣẹ́ ojú pópó yìí. Obìnrin yìí bá ṣáná sọ́kọ̀ ló bá tiẹ̀ lọ. Obìnrin yìí sì rèé òṣìṣẹ́ ìjọba ni nílé iṣẹ́ ìjọba ilé ìwòsàn ìjọba kan. Nọ́ọ̀sì ni wọ́n. Àwọn nọ́ọ̀sì tí wọ́n dẹ̀ máa ń wà ní tíátà níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ ni. Obìnrin yẹn wà ní díútì ní alẹ́ ọjọ́ gangan tí ìṣẹ̀lẹ̀ ni o. Obìnrin yẹn wà ní díútì ní tíátà. Ó kàn gbọ́ ni tí wọ́n la gbagagbagagbagagbà wọ́n ti gbé aláìsàn kan dé tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ pàjáwìrì fún. Ìgbà tó máa débẹ̀ ló wá jẹ́ ọmọ kékeré. Ọmọ yẹn dàbí bí ọmọ ọdún 14 sí ọmọ ọdún 15 ni ọmọ náà. Ó ní àìsàn tí àwọn olóyìnbó máa ń pè ní appendicitis. Ó ti wá bẹ́ wọ́n wá fẹ́ sáré ṣe iṣẹ́ abẹ pàjáwìrì fún láti dóòlà ẹ̀mí ẹ̀. Ni nọ́ọ̀sì yìí bá gba ọmọ yìí wọlé wọ́n ṣà lọ wọ́n ṣe iṣẹ́ abẹ yìí. Olúwa gbà fún wọn wọ́n rí ṣe ní ayọ̀ àtàláfíà. Ọmọ wà ní àlàáfíà. Nọ́ọ̀sì yẹn wá rìn bọ̀ jáde ló bá rí arábìnrin kan ní ibodè tíátà. Ló bá dúró ló bá wò pé mo mẹni tó dúró yìí. Ṣé
Ìyáyè ó ti wọ aṣọ tí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ abẹ máa ń wọ̀ ní tíátà tí wọ́n máa ń wọ̀ láàrin tíátà, ó sì ti lo aṣọ tí wọ́n fi ń bo imú, ìyẹn face mask. Ẹni tí ó wà ní ibodè yóò dá ẹni tó wà lábẹ́ aṣọ mọ̀, àmọ́ ẹni tó wà lábẹ́ aṣọ ìyẹn dá ẹni tó wà ní ibodè ó dá mọ̀ dáadáa. Ló bá ní kì í ṣe obìnrin ló ṣáájú àwọn ẹ̀ṣọ́ ojú pópó tó mú ọkọ òun ní ọ̀sán nígbà tóun lọ já ọmọ òun sílẹ̀. Ló bá débẹ̀ ló bá kí bá ní rọra ẹjọ́ tá lẹ́bìrì kílẹ̀ ń wá ní ẹnubodè. Lóbìnrin yẹn bá bẹ̀rẹ̀ sí sunkún, ọmọ òun ni o, wọ́n ní wọ́n bá òun rush ẹ̀ wá láti school wípé ó ń ṣe àìsàn pé ó ní appendix, wọ́n ṣe iṣẹ́ abẹ fún òun, ò dẹ̀ tí ì rí kóhun tó dé, wọ́n ní wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀, wọ́n ti ṣe iṣẹ́ abẹ tí wọ́n fẹ́ ṣe fún. Níyẹn ni obìnrin náà sì bá ní ọmọ yín. Ló bá ní ọmọ òun ni òun fẹ́ rí, báwo ni ara ẹ̀ kiri. Obìnrin náà sọ wá ní kó lọ fọkàn balẹ̀ o pé ara ọmọ ẹ̀ ńkọ́ ó ti yá, òun kọ́kọ́ ò ṣe ọmọ, iṣẹ́ abẹ yẹn ó lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n dẹ̀ ti gbé ọmọ ẹ̀ sí ibi tí wọ́n ti ń wò wípé kí ara ẹ̀ balẹ̀ dáadáa kán tó gbé lọ sí inú wọ́ọ̀dù àwọn ọmọdé. Ibẹ̀ ló wà ní obìnrin nọ́ọ̀sì wa ní ǹjẹ́ ẹ rántí òun. Lóbìnrin ẹ̀ṣọ́ ojú pópó ìbá ní òun ò mọ̀ pé òun ò mọ ibi tóun ti mà. Lóbìnrin nọ́ọ̀sì bá fa ìbòjú ẹ̀ ló bá fà sílẹ̀ pé ẹ wojú yìí dáadáa ẹ̀ dáa mọ̀. Lóbìnrin bá lóun ò dáa mọ̀. Ìyẹn ni nọ́ọ̀sì ẹ̀ wá ní ṣebí lọ́sàn-án yìí lẹ mú mi lọ́nà àìtọ́ tẹ ẹ ní mo páàkì ọkọ̀ mi síbi tí kò lẹ́tọ̀ọ́ kí n páàkì ọkọ̀ sí, tí ẹ gba owó tí ò yẹ kẹ́ ẹ gbà lọ́wọ́ òun. Nísìnyí owó tẹ ẹ gbà ń lọ sí bí ẹgbẹ̀rún 22. Ní báyìí ẹ máa san owó tó lé ní ẹgbẹ̀rún lọ́nà 200 fún ilé ìwòsàn fún iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ọmọ yín. Bí bẹ́ẹ̀ kọ́ àtẹ̀yìn àtọmọ yín ẹ̀ lè jáde nínú ilé ìwòsàn. Lóbìnrin bá ní yé òun gbé ní ẹ̀ṣọ́ náà sí ní òun ẹ̀ tí ì gbé, ká ní òun ti ẹ̀ mọ ọmọ yín ni tóun bá ti wá lọ jẹ́ onínú burúkú tóun ń lọ ṣe nǹkan tí ò yẹ kóun ṣe kí ọmọ yìí tó gbé ẹ̀mí mì, pé kí ni wọ́n bá máa sọ wípé Ọlọ́run àtijọ́ òun ló ń pẹ́ mú yàn, Ọlọ́run tẹ̀sìn pápápá ni ó máa ń ṣe iṣẹ́ tiẹ̀. Lóbìnrin yẹn bẹ̀rẹ̀ sí níbẹ̀ kọ́ má bínú, òun àdáwọ̀ ẹ ti gbà á ná ẹ lọ ná ibi tí Ọlọ́run máa gbàgbà lọ́wọ́ yín náà ló ti gbàgbà lọ́wọ́ yín. Aṣá àti dúpẹ́ nkọ́kọ́ òṣù ọmọ yín wà láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin tèmi nílé kí lẹ rí sí mátà tí mo tún jù sílẹ̀ yìí. Ohun gbogbo tí ẹ bá fẹ́ sọ sí ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. A wà gẹ́gẹ́ bí Noah Media Official. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tí ẹ ń wò lójú móhùnmáwòrán yín. Tẹ́yin náà bá dẹ̀ ní àwọn kàyéfì tàbí ìrírí tẹ́ fẹ́ ká bá yín gbé jáde sí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti là yín lọ́yẹ̀ àbí gbà yín nímọ̀ràn nípa ẹ̀, ẹ ṣáà fi ṣọwọ́ sí wa lórí email wa noahmedia@gmail.com. Ìpàdé tún di ìgbà mìíràn. Kí Ọlọ́run Olódùmarè kó má pe ẹnikẹ́ni wa ní òkú. Èmi ni tí ní tòótọ́ Aródù Òjígọ̀bì, ọmọ wọn ló wu òdùrú, ọmọ àwọ̀ àṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Àlàáfíà o.